wòlíì ìtakùn ti Jésù tútú àwọn àṣírí kan tó nípọn nípa àwọn wòlíì aláṣọ funfun tí wọ́n ń ṣiṣẹ́ ìwòsàn ohun ìtúsílẹ̀ fún àwọn èèyàn lórí ayélujára bíi ti olóògbé Mọ́rẹ́níkẹ́jì Adélékè tí ọ̀pọ̀ mọ̀ sí Ẹ̀gbin Ọ̀run. Ọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ Sátidé tó kọjá níbi tí a ti gbọ́ ìròyìn ikú gbajúgbajà olórin ẹ̀mí tó tún jẹ́ wòlíì tó sì máa ti ń ṣe iṣẹ́ ìwòsàn fún ọ̀pọ̀ èèyàn lórí ayélujára lórí TikTok lórí Facebook everywhere ni wọ́n ti mọ arábìnrin ọ̀hún. Síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀ rumors ọ̀pọ̀ ọ̀rọ̀ oríṣiríṣi láwọn èèyàn ti ń gbé káàkiri nípa obìnrin yẹn. Báwọn kan ṣe sọ wípé ọmọ ẹlẹ́gbẹ́ ni, bẹ́ẹ̀ làwọn kan sọ pé ọmọ omi ni, bẹ́ẹ̀ làwọn kan sọ pé ó lọ join court ni ló jẹ́ kí ó tètè kú ikú òjijì tí ó kú yẹn. Àmọ́ nǹkan kan tèmi mọ̀ dájú ni wípé àtàgbà àtọmọdé gbogbo wa pátá lájáde láyé lọ́jọ́ kan. Àsìkò tọ́lọ́run bá sì ti kọ fún gbogbo wa báyìí náà lájáde. Kò ṣe wípé bóyá èèyàn kan wá sọ pé mi ò fẹ́ kú lẹ́ni ó dọ̀la, kò sẹ́nibọ̀dì tó mọ̀gbà tí Ọlọ́run ó ní àsìkò tòun tó. Ṣùgbọ́n àwọn àṣírí tí wòlíì ìtakùn ti Jésù tí àwọn náà jẹ́ kan nínú àwọn wòlíì aláṣọ funfun tí wọ́n tú nípa àwọn aláṣọ funfun wọ́n ṣiṣẹ́ ìtúsílẹ̀ ìwòsàn fáwọn èèyàn káàkiri orí social media. Ìyẹn ni mo wá wò wípé ó yẹ kí n mú wá fẹ̀yìn èèyàn wa ká tún jọjọ fi ojú sùnùkùn wò ó torí ọ̀rọ̀ kì í síbẹ̀ o nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Àmọ́ kí n tó wá máa tẹ̀síwájú ìkànnì Digi-Naija Television lẹ́kalẹ̀ sí tẹ́ tí ń wò mí tẹ́ tí ń gbọ́ mi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí tẹ́ ti láǹfààní láti máa gbọ́ mi. Ẹ dákun tẹ́yìn ò bá ti wá subscribe tẹ́lẹ̀ ẹ máa bá mi tẹ subscribe button tó wà lójú ìwòran yín. Ẹ láìkì fọ́nrán yìí ẹ sì tún láǹfààní láti fèrò yín sí kọ́mẹ̀ntì káàjọjọ́ mọ́ tàkùrọ̀sọ lórí ọ̀rọ̀ tá a tún mú wáyé. Bẹ́ẹ̀ lẹ sì láǹfààní láti máa bá mi share fídíò yìí kó máa lọ káàkiri ẹ ṣe é bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀. Wòlíì ìtakùn ti Jésù ṣàlàyé wípé kì í ṣe wípé àwọn ń gbìyànjú láti fi ikú yọ olóògbé Ẹ̀gbin Ọ̀run. Àmọ́ ó ní àwọn nǹkan kan tí àwọn wòlíì aláṣọ funfun tó wà lórí social media tán láwọn ń ṣe iṣẹ́ ìwòsàn ìtúsílẹ̀ fáwọn èèyàn káàkiri lórí ayélujára. Ó láwọn nǹkan kan tí wọ́n ń ṣe níkọ̀kọ̀ tí ó yẹ kí wọ́n kíyèsára fún. Kí nìkan tí wòlíì ìtakùn ti Jésù gan sọ ní pàtó? Fọ́nrán yìí kún o nǹkan kì í síbẹ̀ ọ̀rọ̀ jáde lẹ́nu wòlíì yìí. Àwọn èèyàn àfi kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ lágbòye. Ẹ má wá jẹ́ ń gbà wá lákòókò púpọ̀ jù. Ẹ jẹ́ ń gbé fọ́nrán wọlé báyìí kẹ́ ẹ àjọjọ gbọ́ ká wá sọ̀rọ̀ lórí ẹ̀ mú padà bọ̀. Ọ̀pọ̀ àwòrán ọ̀pọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀ àsọtẹ́lẹ̀ rẹ̀ lórí ọ̀rọ̀ ikú. Àwọn tó ń pè mí wá ń bi mí bàbá sọ ti mọ̀ pé òun fẹ́ kú ni mi ò mọ̀ ní ìdáhùn. Mi ò ní ìdáhùn. Ohun gbogbo yé Ọlọ́run. Ó dẹ̀ yé àwa ènìyàn nú ayé náà bí òun kálukú wa ti ṣe rìn. Ẹ̀rùnú sọ̀rọ̀ mi dáadáa láàárọ̀ yìí. Ohun gbogbo tó ń sọ tó ń ṣe nígbà tó wà nínú pé ó ń kọrin nǹkan lè má lọ déédé ṣùgbọ́n dúpẹ́ ẹ̀mí àtàlàáfíà ó lè ti la ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ìdààmú wàhálà kọjá fine gbogbo àtà ń pè lọ́tún lósì tó wá ń kọrin fún wa nígbà tó dẹ̀ yí padà tó di wòlíì fine iṣẹ́ Ọlọ́run ń tẹ̀síwájú náà ni ṣùgbọ́n ká sọ pé eléyìí tá bá mú méléyìí tá bá ṣe léyìí adẹ̀ wíwíwí asọsọsọ adàbí ẹni tó ń lara wọn adàbí ẹni tí ò fẹ́ kí wọ́n ga adàbí àkùkọ gàgàrà tí ò fẹ́ kákùkọ kékèké ó kọ. Eléyìí lágbára o ẹ̀yin èèyàn kí ni nǹkan tí wòlíì ìtakùn ti Jésù mean by ọ̀rọ̀ tí wọ́n sọ yìí by that statement tí wọ́n make yìí ṣé ìyẹn mean wípé iṣẹ́ wòlíì tí ó padà wá ń ṣe lẹ́yìn tó ti ń kọrin ẹ̀mí tipẹ́tipẹ́ pé ìyẹn gan ni ó fa ikú òjijì yìí fún ni? Oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀ nínú ìjọ o àkàntì ẹ̀ wá mọ bí tá a fẹ́ kọjú sí mọ́ báyìí bí ẹ̀yin èèyàn bó ló ṣe rí lọ́kàn tí yín ó ga o. Ẹ jẹ́ ká ronú sí ọ̀rọ̀ mi láàárọ̀ yìí ọgbẹ́ àti ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún èmi. Ẹ wo gbogbo tí ìránṣẹ́ ti tòjọ níwọ̀n bọ ọdún díẹ̀
ìjọ ni ká sọ ni, ilé aláràbarà ni, mọ́tò àsìkò ni. Ṣùgbọ́n lónìí wá ń kọ́. Oh my God. Okay. The book of Proverbs, chapter 14, verse 12. Ọ̀nà kan wà tí ó dàbí ẹni pé ó dára ní ojú ènìyàn, ṣùgbọ́n òpin ọ̀nà náà ni ikú àti ìparun. Ó lágbára o. The book of Luke, chapter 12, ìwé Luke orí kejìlá ẹsẹ̀ 16 to 20. Ó wí pé ó sì pa òwe kan fún wọn wípé ilé ọkùnrin ọlọ́rọ̀ kan so èso ọ̀pọ̀lọpọ̀. Ó sì rò nínú ara rẹ̀ wípé èmi ò ti ṣe, torí èmi ò níbi tí èmi ò gbé tò èso mi sí. Ó sì wípé èyí lèmi ò ṣe, èmi ò wó àká mi palẹ̀, èmi ò sì kó èyí tí ó tóbi, níbẹ̀ ni èmi ò gbé tò gbogbo èso àti ọrọ̀ mi jọ sí. Èmi ò wí fún ọkàn mi pé ọkàn, ìwọ ní ọrọ̀ púpọ̀ tí a tò jọ fún ọdún, máa sinmi, máa jẹ, máa mu, máa yọ̀. Verse 20 wípé ṣùgbọ́n Ọlọ́run wí fún pé ìwọ aṣiwèrè, ní òru ni a béèrè ẹ̀mí rẹ lọ́wọ́ rẹ. Ǹjẹ́ títa ní nǹkan wọ̀nyí yóò wá ṣe tí ó ti pèsè sílẹ̀? Mi ò lo ọ̀rọ̀ wọ̀nyí láti kẹ́gàn ẹni tó jáde láyé, ṣùgbọ́n mo ń lo ọ̀rọ̀ wọ̀nyí sínú ayé gbogbo ẹ̀yin tó kù. Òkú ò gbọ́ wàásù mọ́, ìgbà tó wà láyé òun náà la lè ṣe ohun gbogbo tá a lè ṣe nípa rẹ̀. Arákùnrin àtàrábìnrin, mo ń pariwo lórí mídíà, mo ń lọ from one church to another. Àti bá ti rí nọ́mbà wọn pé ọ̀pọ̀lọpọ̀ ń tà ń ṣe pẹ̀lú aṣọ funfun, ó kù díẹ̀ káàtó. Kò jẹ́ ká mọ ibi tá a belongs to. Ẹ̀kọ́ mẹ́ta, ẹyin mẹ́ta, ẹgbẹ́ pósí, ẹgbẹ́ lọ sétí odò, ẹrù gbá, ẹgbẹ́ ìṣó létí omi, ṣe gbogbo ẹ̀. Ká fèdè fọ̀, ká máa túmọ̀ rẹ̀ lórí mídíà létí omi, ṣe gbogbo ẹ̀ lọ. Kákẹ́lẹ́mí 4, 5, 6, 7 jọ sórí mídíà. Mo ṣe ń pariwo ọ̀tọ̀ ní tẹ́yìn èèyàn ń sọ. Ẹ jọ̀ọ́ kí ló dé tí fọ́tò yára lọ́wọ́ yín láti púùtì sórí mídíà? Tẹ́ bá ti rẹ́ni tó kú, ẹ ti rí fọ́tò àti fídíò rẹ̀. Ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ kò yá lẹ́nu yín láti bá ẹnikẹ́ni wọn sọ. Nígbà tí ọlọ́jọ́ bá dé báyìí, a mọ̀ wá dárò. Òtítọ́ ọ̀rọ̀ ò yá ní ẹnu wa láti lè bá wọn sọ. Bí wọ́n gbọ́ bí wọn ò gbọ́, kí ló dé táwọn ò sọ tiwa? Lọ́jọ́ tí mo ti ń kígbe, gbogbo ẹ̀yin ìyá àdúrà rẹpẹtẹ bẹ́ẹ̀, àmọ́ bí tẹ́ belongs to. Òkèlè gbígbẹ tòun ti àlàáfíà ó sàn ju ilé tí ó kún fún àbọ́pa màálù tòun ti wàhálà lọ. Arákùnrin àtàrábìnrin, ó bà mí lọ́kàn jẹ́. Mo ti ní ọgbẹ́ ọkàn, mo ti sunkún sínú láàárọ̀ ìdarí pé ṣé báyìí náà ló yẹ kó tán. Ọ̀pọ̀ sọ pé ikú ẹlẹ́gbẹ́ ni, èmèrè ni, àjẹ́ kan ni, oṣó kan ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n lè pa àwọn wòlíì tó ń lára rẹ̀ ló pa á. Ẹ jẹ́ ká ronú jinlẹ̀ o, gbogbo aláṣọ funfun. Ẹ jẹ́ á ronú jinlẹ̀, àwa tá pera wa lọ́mọ lẹ́yìn Kristi. Ẹ má jẹ́ ká gbàgbé ìwé ìrere Mark 8:36, nítorí pé èrè kí ni ó jẹ́ fún ènìyàn tó jèrè gbogbo ayé tó wá sọ ẹ̀mí rẹ̀ nù. Ní verse 17, onítàbí kí ni yóò fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀? Oh my God.
kò yẹ kó rí bẹ́ẹ̀ but ohun gbogbo yé Ọlọ́run. Àwa ń sáré sẹ́ndì oríṣiríṣi àwọn fídíò rẹ̀ àwọn fọ́tò rẹ̀ tó ẹ jẹ́ a ronú sọ̀rọ̀ mi láàárọ̀ yìí o. Súnré o mọ̀rẹ́ni kejì Ègbìn ọ̀run àwa tó kù nílẹ̀ àwọn bàbá àdúrà àwa àdúrà ẹ̀yà àdúrà ẹ̀yin wòlíì oríṣiríṣi ó kù sọ́wọ́ yín o ká lè wí nípa tiwa pé a sọ wọn tá a lè sọ a dẹ̀ ṣe wọn tá a lè ṣe. Ẹ ṣé gbogbo ẹ̀yin ènìyàn ọdún jìnnà síra o. Ká ṣáà máa ṣe dáadáa gbogbo nǹkan tẹ̀dá bá ṣàti ẹ̀ lè gbà láyé kó ṣáà mi sọ pé òun fi ṣe rere òun fi ṣe dáadáa kó tó di pé ọlọ́jọ́ òde. Èmi ò sọ wípé bóyá arábìnrin yìí gbà nǹkan àbí kò gbà nǹkan àmọ́ lérògbà ti tèmi kódà bó tiẹ̀ ṣe wípé lóòótọ́ arábìnrin yìí gbà nǹkan kan náà ni síbẹ̀síbẹ̀ látìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ àti rí kí anybody jáde wá láti wá sọ nǹkan tí ò dáa nípa ẹ̀ fi yé wa wípé ó ṣe rere láyé ó ṣe dáadáa sí ọ̀pọ̀ èèyàn lásìkò tó wà láyé kódà kó ṣe wípé ó gbà nǹkan náà ni gbogbo ohun tó bá wù tá a bá wò wípé a fẹ́ gbà ká make sure wípé a fi gbà tó dáa torí at the end of the day nǹkan táwọn èèyàn bá ń sọ lẹ́yìn wa ní ó kù nǹkan tọ́lọ́run ó fi padà judge wa o. Nǹkan tí dáadáa táwọn èèyàn bá ń sọ àbí àìdá táwọn èèyàn bá ń sọ nípa wa ni ó padà di nǹkan tọ́lọ́run ó fi question wa tó bá yá. Ẹ jẹ́ a ṣe rere o ẹ ká sì mọ kíyèsára torí gbogbo wa la kúkú jẹ̀bi kú gbogbo wa pátá là á jáde láyé àti alàgbà tó rò wípé nǹkan tó dáa lòun ṣe òun ò gba nǹkan míì mọ́ lọ́hùn àti alàgbà tó wò wípé mo ní láti dọ́gbọ́n sí gbogbo wa pátá báyìí náà là á jáde láyé lọ́jọ́ kan kí wá ni wọ́n sọ nípa èmi àti ẹ̀yin nígbà tá a bá jáde láyé tán. Ẹ jẹ́ àrò kàrò jinlẹ̀ gbogbo bọ́rọ̀ ìbáṣe wá rí lọ́kàn tí yín náà ẹ máa sọ sí comment kájọ máa tàkùrọ̀sọ títí dìgbà míì táti wọn àjọ máa pàdé. Má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lójú ìwòran yín ẹ like ẹ comment kẹ́ ẹ sì máa share fídíò yìí kó máa lọ káàkiri. Ẹ ṣé tẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà